ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Alhamdulillahi rabbil alamin. So adúgbò fún Ọlọ́run asitọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad. Akí Ọlọ́run ọba tí ó tó kí ọba tí ó tó kí láti abẹ́bẹ́ akí bàbá wa kábíyèsí gbogbo ìlú bàbá ńlá lápapọ̀ àti gbogbo àgbègbè rẹ̀. Àti ìgbà ọlọ́pàá àkọ́kọ́ ló wáyé lọ́wọ́ bẹ́ẹ̀. Àwọn afẹ́tí wọn kí gbogbo ti gbólóyè lápapọ̀ torí àsìkò. Gbogbo ti jẹ́ security lápapọ̀ torí àsìkò. Ọlọ́run bá ní kí bàbá náà ó bàjẹ́ láyéláyé. Àwa kí ẹni tí Ọlọ́run ọba kí fúnra rẹ̀. Ẹ̀sán nínú èèyàn kì í sí pé gbogbo èèyàn lọ́wọ́ máa ṣe bẹ́ẹ̀. Ọba tí ó ṣe ọ̀gá wa, bàbá wa, Chief Sunday Igboho. Ọba tí ó ṣe wọ́n ní ẹ̀fà lórí ilẹ̀. Àwọn Yorùbá wọ́n ní ìṣẹ́bọ̀ ìṣègùn bá a ṣe báyé máa rí bẹ́ẹ̀ láàárín. Ọba tí ó dá ayé lọ́lá ó fún ọ̀fà ayé tó sì fún yín ní màkánà. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ṣubú láéláé. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ṣubú láéláé. Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣubú láéláé. Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣubú láéláé. Kò sí kankan tí ó gbé yín débi lénìí ju wípé ojú òde ti ilẹ̀ Yorùbá lọ. Kò sí kankan tó gbé yín débi pé ìdí bàjẹ́ ẹ wá láti wá bá wa kó ṣe ni. A sì máa ń gbé gbogbo bí tẹ́ ẹ bá dáṣẹ̀ wọ̀ àlàáfíà láti jọba ń bẹ̀ náà nù. Ọba tó ní kẹ́ wọ baba ńlá pẹ̀lú alihamudulilayi àdúgbò fún Ọlọ́run ọba o. Kò sí ẹ̀san kankan tẹ́nìkan lè san yín, àmọ́ ọba tó lẹ̀san yóò san yín lẹ́san rí. Ọba tó lẹ̀san yóò san yín lẹ́san rí. Ọba tí yóò dá wọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ lánàá tí yóò dá wọn lẹ́bi. Eléyìí tẹ́ ń ṣe yìí náà Ọlọ́run ní dá yín lẹ́bi o. Ọlọ́run ní fi yín lẹ̀, kò ní dààmú yín. Gbogbo tí ń jẹ́ ìlú ẹ̀kú security Ọlọ́run àti àwọn tí ẹ fi lọ́lẹ̀ lébi ìlédè àti àwọn tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ ọba tí máa ń dáàbò bẹ̀dá Ọlọ́run ó dáàbò bò yín. Ọlọ́run ó dáàbò bò yín o. Ọlọ́run ó dáàbò bò yín. Àmọ́ ọ̀tá nínú ìbọn àṣìta nínú ìbọn ìkẹ́kọ̀ọ́ lónìí tó bá yín bẹ́ẹ̀. Ìjà ìlà hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bismillahi li'ilaafi. Bismillahi rahmanir rahim. Li'ilaafi Quraysh. Li'ilaafi imri lata shita'i wa sayf. وليعبدوا الرب هذا البيت الذي أجابهم من جوع وآمنهم من خوف. Gbogbo àwọn tá a wá síbí lénìí ìpadà sáàyè ẹni kọ̀ọ̀kan ọlọ́mọdé àkàkùn lójú ọ̀nà o. Ilé ìjẹ́ tẹnu ìlú wa lénìí gbogbo ọkọ̀ wa ti balẹ̀ pé àlàáfíà láti jọba ní baba ńlá. Báyìí àlàáfíà láti lọ́wọ́ bá ṣe sóòlù baba ńlá. Gbogbo tó máa jẹ́ ìbẹ̀rù fún náà ní ọlọ́wọ́ kakó olórí ni wọ́n pátápátá. Nígbà ìlà àwùdà wọn ni àkókòwàtà ìlà àbẹ̀wò àgbẹ̀wò àṣẹ ولا بد إلا قضيته ولا حتى من عوائق الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين يا رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Ilé kárí sallallahu alaihi wasallam. Ẹ ṣé bàbá ìmọ̀. Ẹ dákun láì ní garawa lásìkò. A kí àwọn àlejò wa káàbọ̀ sí ìlú baba ńlá. Ìpadà sílé yìí ọlọ́jọ́ máa ní ìrọ̀lú nínú. Ní báyìí a ṣe pápápá. Ẹ dákun ẹ jẹ́ ká farabalẹ̀ láàrin ìṣẹ́jú méjì mẹ́ta. Nínú pálásì lẹ́ni níbí
mo fẹ́ ṣe àfihàn àwọn èèyàn kọ̀ọ̀kan ká tó máa bá ètò lọ. Màá bẹ̀rẹ̀ látòrí bàbá wa kábíyèsí. Sáàkì 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 His Royal Highness Ọba Yusuf Alabi Arododoye second Kẹ́mi Ọláògùn bàbá. Lẹ́yìn tí mo ti introduce kábíyèsí, máa introduce bàbá ọba. Ẹ dákun ẹ̀yin official ẹ dákun ẹ má bínú, ẹ bá wa yẹ̀ díẹ̀ kí bàbá ọba fara hàn Sunday Igboho. Bàbá ẹ fara hàn Sunday Igboho kí Sunday ó dá yín mọ̀. Bàbá ọba lo bàbá. Àdúgbò ẹ dákun ní báyìí. Màá gbé microphone fún olóyè wa tí màá kọ́kọ́ introduce wọn. Àwọn ní ó bá wa ṣe introduction àwọn olóyè. Ẹni tó jẹ́ igbákejì sọ́ba nílùú bàbá ńlá lẹ́nu ni Chief Ọ̀dọ̀fin of bàbá ńlá Alhaji Abdulrazak Abdulsalam Chief. Ẹkúrè ọlọ́ọ̀bà òwúgẹ́ sílẹ̀ kí bàbá wa kábíyèsí ẹkú wà méjò bí ẹ ṣe gbéra ní àtìlétẹ̀ pé níbẹ̀ náà láàfíà àti ẹ̀bà náà padà lọ ọlọ́ọ̀gbẹ̀gbẹ̀ lóṣèlú. Mo fẹ́ fi àwọn olóyè wa. Ẹ dákun olóyè ló ń sọ̀rọ̀ ẹ̀yin obìnrin ẹ̀ ń pariwo sí wa ẹ dákun. Ọkọ láti bí omi olóyè. Ẹ má tó dára lé láti sọ̀rọ̀ ọ̀lẹ́ o. Ẹ dákun ẹ má pariwo. Ẹ tó tẹ̀lé wọn ni asọ́nù ọkùnrin mẹ́ta. Ẹ olóyè òyà kí ẹ olú Adéwúdà. Ẹ bàbá wa olóyè Asọ́nibárẹ́. Ẹ olóyè Olùpọ̀nà. Ẹ olóyè wa Balógun. Olóyè Ọlọ́fà. Ẹ olóyè wa Emeke. Bí àwọn olóyè ṣe ń lọ, àwọn bàbá chífì àwọn bàbá. Adúpẹ́ lọ́wọ́ olóyè Ọ̀dọ̀fin. Olóyè Ọ̀dọ̀fin ẹ bá ti jókòó ẹ dákun. Ẹ bá wa introduce ẹnìkan tí ó ṣojú àwọn obìnrin. Ẹ̀yin ìyá wa tí ẹ bá wa mú ìlú lọ́wọ́ tí ẹ sì dúró ti gbangban tí ẹ dúró ti kábíyèsí, ẹ dákun a fẹ́ kí ẹ̀yin aṣojú ìlú ẹ̀yin obìnrin mẹ́rin kẹ́ wá yọjú sí àlejò wa kẹ́ kí wa káàbọ̀ lórí àsìkò ẹ má bínú ẹ dákun. Tọ́ èyí tó tẹ̀lé kétò tó bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Màá fi olórí ọ̀dọ́ wa ní ìlú bàbá ńlá mo fẹ́ fi hàn olóyè Sunday Igboho. Olórí ọ̀dọ́ wa tí a máa gbogbo olórí ọ̀dọ́ ní bàbá ńlá. Báyìí máa wá introduce olóde bàbá ńlá sí olóyè Sunday Igboho. Gáàdù. Ní báyìí, nígbà tá a ti introduce olóde, a wá introduce àwọn agbófinró wa. Chief DPO wa wà ní ìkàlẹ̀ báyìí. The Chief DPO of Babalá ẹ̀rápẹ̀ fi ara hàn lé gbogbo ilé wa yẹ́yẹ́ gbogbo Babalá tí ó mọ̀ yín tẹ́lẹ̀. That is our DPO. Ẹ̀rí pé ọmọ wọn náà ti ń yà àwọn mọ́tò ṣàràṣàrà látàárọ̀. Ẹ ṣeun, ìdánù, ẹ ṣeun, you are welcome. So ní báyìí, ní tí ó kàn ní pé a gbé microphone fún Ọ̀dọ̀fin láti bá wa sọ̀rọ̀ ní ṣókí ká lè mọ kókó tí a fi jókòó síbí.
pariwo. Kábíyèsí o. Lóye àlejò wa, ẹ kú ní lẹ́ẹ̀kan sí ẹ̀yin èèyàn wa lápapọ̀. Ẹ káàbọ̀ sí ìlú bàbá ńlá. Kí kálukú ṣe gbéra pẹ̀lú bísímìlà ìtẹ́lẹ́bí pẹ̀lú àlìhámdùlíláà. Ìgbà tí ẹ bá padà sílé Ọlọ́run ní jẹ́ káàtà lẹ́yìn wọlé. Akíra wa kú owó ọrọ̀ ìlú àsìkò àlejò. Ọjọ́ ti lọ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá pé olùgbàlejò la jẹ́ ní bàbá ńlá. Àárọ̀ láti ń retí yín wọ́n ẹgbẹ́ dé látàárọ̀ àníjọ ẹ mọ̀ pé tọ́ ẹ wà ní bàbá ńlá inú wa sì dùn gbogbo ìròyìn tí ẹ̀ ń sọ pé àfikẹ́ dẹ́lù ibẹ̀ náà sì lẹ́ dé yìí tọ́ tí bá a ṣe rí yín àkọ́kọ́ náà in tó ṣẹlẹ̀ sí wa ọ̀rọ̀ security náà ni ó ń lọ bí ọdún kan báyìí 8 August so a sì dúpẹ́ púpọ̀ pé alága ìjọba ìbílẹ̀ Fẹ́dógún bó ṣe ṣẹlẹ̀ wọn àfi wá láyọ̀ gómìnà Kwara State àwọn náà fi wá láyọ̀ ó ti wá kan bàbá wa His Excellency Bọ́lá Ahmed Tinubu orí bí òsì tí wọn bó ṣe ṣẹlẹ̀ gbàrà àti rí sí security àwọn ọlọ́pàá wa sójà ìgbà wọn ti wọ̀ rán so ṣùgbọ́n ibi tí Ọlọ́run tó kún fún wa ilẹ̀ yẹn tó kún pọ̀ jù ó fẹ́ ju àwa náà kò tí wà jẹ́ kí okùn yóò jà wọ́n ti rí taari yín ibi táwọn ètì ṣe dé àìpẹ́ yìí náà ó tún bá wa ṣe tọ́lọ́ ó sì bá wa ká gbogbo ilẹ̀ tí Ọlọ́run bá gbélé yín lórí kò ní ta yín lórí gbogbo Nàìjíríà especially àwọn ọmọ Yorùbá ojú yín là ń wò bẹ́ẹ̀ inú wa sì dùn pé ìjọba náà kún yín lọ́wọ́ onígbàtà ọ̀sẹ̀ tó lọ là ń retí bá tó gbọ́ pé kò yá mọ́ ọkàn wa bàjẹ́ Ọlọ́run tó tún á gbé yín débí ẹ dákun ẹ má jẹ́ ó ṣe pé ẹ̀kọ́ wa lọ bàbá ńlá iṣẹ́ tó yẹ àwọn retí láìpẹ́ kẹ wá bá wa ṣe ọlọ́ọ̀bá yóò sì tìlé lẹ́yìn ẹ̀yìn ṣiṣẹ́ ìjọba tó bí àsìkò gbogbo òlú bàbá ńlá látèkó Kaduna Ìlọrin gbogbo bí tọ́mọ bàbá ńlá wà lọ wálé láti wá yẹ ẹ̀yìn sí ìgbàtẹ́bà sì máa padà ọlọ́ọ̀bá yóò sì sọ ní àdúgbò púpọ̀ àkó àlejò ẹ ṣe gan. ó rò pé agbẹnusọ fún ìlú bàbá ńlá ló ti bá yín sọ̀rọ̀ yìí ẹ fi kún ẹ fi kún. Agbẹnusọ fún ìlú bàbá ńlá lákòókò tá a wà yìí nínú palace tá a wà lónìí ní ó ti bá a sọ̀rọ̀ yìí ní báyìí kábíyèsí náà ní ọ̀rọ̀ bíi méjì mẹ́ta ṣẹ́ǹfà bẹ́ẹ̀ mo mọ̀ torí nínú ọwọ́ nàìjíríà ló pọ̀ so bí olóyè wa bá ti sọ̀rọ̀ tán kábíyèsí ó bá wa sọ̀rọ̀ so olóyè wa ni ó bá wa sọ̀rọ̀ báyìí látàrí tí a ti tì sí wọn wájú a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu àwọn náà ìdí náà fi ní àwọn gbọ́dọ̀ dé bàbá ńlá fẹ́ mọ̀ mo kí Ọlọ́run ọba tó láyé ọba tó ní agbára lọ́dọ̀ ọba tó ní ìṣọ́ Ọlọ́run ní ọba tó ní ìṣọ́ tó lè ṣọ́ ẹ̀dá àti gbádé àtàlábù mẹ́rin àgbé ọba tó ní wá lórí sọ wa torí pé òun ló mọ̀ bàtà wá òun ló mọ̀ bàtà padà ó lè mọ́ nígbàgbọ́ yìí pé ọjọ́ tọ́lọ́ bá kọ̀ fẹ́ dà bá pé ìdẹ̀dà mọ́ òun ló kàṣẹ láyé mọ̀ sí Ọlọ́run ti kọ́ pé lẹ́nìí mo gbọ́dọ̀ wá bí so lẹ́yìn náà mo dúpẹ́ bọ́lọ̀ tó nílé wà tó ní gbogbo kan lọ́dọ̀ wà dúpẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run jẹ́ bí wọ́n kú dáadáa Ọlọ́run pa wọn rẹ Ọlọ́run pa torí pé àwọn ní Ọlọ́run bá tó ní mí lò tí mo fi lè wà mí lé bẹ́ẹ̀ Ọlọ́run bá lò wọ́n àwọn tànẹ́sẹ̀ tó wù wọ́n ṣùgbọ́n gbà tó bá tó ní bí òfin ẹ̀mí ìmí sí wọn lọ́wọ́ wọ́n lo gbogbo agbára wọn fè nígbà wọn kọ́ ọ̀nà dàmì
ohun tó sì fẹ́ gbogbo bíbá tí máa dé ti débẹ̀ so ọgbìn ètò ni ọba tó ní mímọ̀ pé àwọn sì dé baba ńlá ọlọ́ọ̀bẹ̀ tó bá wọn sọ tó kún àwọn lọ́wọ́ tó lọ́wọ́ tí mo fún wọn lágbára tó ọlọ́run tó ní wíwárí pé gbogbo òpin ẹ̀dùn Buhari agbogbo ní ọkàn ìpínlẹ̀ mo gbọ́dọ̀ mì ẹ́ wò káyé mọ̀ wọn rúkọ lágbára kan wọ́n lè mọ̀ pé mi ọlọ́run ni mo ní ẹ́ ọlọ́run ló ní mi ìsàgbára òun ló jẹ́ kí èèyàn sẹ́yìn ṣùgbọ́n tó bàbá wa ní tí ẹnìkan bá diyọ̀ lọ́jà ẹnìkan ó tu Buhari diyọ̀ bàbá Tinubu tu kọ́lọ́mọ kọ bàbá yẹn rẹ iyọ̀ ọdún ayé bàbá Tinubu kọ́lọ́mọ kọ bẹ́ẹ̀ lẹ́yìn náà mo wá fi kí gómìnà wa ní Kwara bàbá wa Abraham oríṣiríṣi ọ̀rọ̀ ń lọ gómìnà wa gbà èmi tí mo sọ kọmíṣánná pólísì wa ń bá mi fúnra wọn níbà wọ́n sọ pé kí wọ́n dẹnu kẹta lóhùn ní orí ọ̀rọ̀ tí àwọn yẹn sọ fún gómìnà yìí sí ìbá rẹ̀ ẹni tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ni o tó dẹ̀ nífẹ̀ẹ́ àwọn aráàlú ẹ̀ pé kódà ó dẹ̀ sọ fún àwọn yìí pé bí Boy Scout bá ní agbára láti ṣe lórí ọ̀rọ̀ security Kwara State kọ́mọ bọ̀mẹ̀ káfí wọ́n sọ pé wọ́n gbowó tá a mọ̀ pé ó ní tó lè ṣe ọwọ́ sọ pé ń bọ̀ gómìnà sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ tó bá gbọ́dọ̀ àfẹ́ kọ́pẹ́ wọn ní jọlẹ̀ fẹ́ ọ̀túnla bí gómìnà yẹn síbi ní tó bá jọ̀lọ̀ àbọ̀túnla mọ̀ bọ̀ báyìí kò sẹ́ni tí ó ní stop ẹ̀ so adúpẹ́ fọlọ́run adúpẹ́ fún gómìnà kọ́lọ́mọ bàṣẹ wọn jẹ́ kọ́lọ́mọ bàlújẹ́ mọ́ ọ lọ́wọ́ gbogbo àwọn tó gbìyànjú ní wọ́n gbé àwọn fẹ́ bàlújẹ́ torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yẹn èmi kà kún politics Ọlọ́run ò ní fún wọn sí láti bàjọba yìí bẹ́ẹ̀ ni mo wá fi bàbá wa ọba lọ́rin Ọlọ́run jẹ́ kí ẹ̀mí kábíyèsí ọba gbòòrò lọ́rin kó kù dáadáa mo fi bàbá wa ọba lọ́rin mo fi kí gbogbo ọba pátápátá bẹ̀rẹ̀ Kwara ọlọ́mọjọ bàjẹ́ fún àwọn bàbá wa ọlọ́njẹ́ bí ó kú ọlọ́njẹ́ àríwọ̀pẹ́ ọlọ́mọjọ mú sílẹ̀ ọmọ yẹ̀yẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ kí bàbá wa tí wọ́n jẹ́ kábíyèsí wa ní ìlú bàbá tó fẹ́ràn àwọn tó jọba lé lórí ẹ̀rí pé mi àti wọn sọ̀rọ̀ síra wa létí èmi àti wọn ti sọ̀rọ̀ nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ tí mo wà ní ẹ̀sáì nínú gbogbo ọmọ ńgbà yẹn bàbá ń gbìyànjú láti gbé mi wọlé wa kó dẹ́ẹ̀dì. bàbá ń bá mi sọ̀rọ̀ fúnra ara wọn àtàwọn ọba kan pé àṣẹ tó o lè dọ́gbọ́n yọ wọlé àwọn kan lọ́dọ̀ rẹ̀ mo fẹ́ wọlé báyìí mo ní bàbá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ ìran mi ni mo ń sọ fún yín tí ẹ bá lè ṣe láwo tí ẹ jẹ́ kí ẹnìkan kan mọ̀ tí bá lè wọ̀lú yẹn àbá nígbà tí bá wà bẹ́ẹ̀ láàrin ọjọ́ méjì ọba tó ní mí ọmọ pé mo wọ bẹ́ẹ̀. mo sọ fún bàbá mi lórí fóònù pé tẹ bá ṣe bẹ́ẹ̀ inú mi ọ̀rẹ́ dùn torí pé bẹ́ẹ̀ ṣe ń sọ fún mi yẹn mi wà ó pé àwọn báńdíìtì kan wọ̀ núùlù wọ́n ń pa ìran tiwa tó yẹ pé àwa la fún wọn lẹ̀ ẹ ṣe bá máa gbàlú máa lọ́wọ́ tẹ bá báyìí gbà mí kí n wá kí n yọ wọlé tó sọ̀rọ̀ owó bàbá lójókòó yìí ẹ kẹ sọ fẹ́mi pé dé lọ́la èmi mọ bí mo ṣe máa wọ̀lú wá bá yín ẹ fọkàn balẹ̀ bọ̀ ẹ ní láti mọ̀ sí ẹ má sọ fẹ́ ní kankan mọ́ mo rò pé ọ̀rọ̀ yẹn padà leak débi pé àwọn ẹ gbọ́ tí wọ́n blọ́ọ̀kì ọ̀wọ́ ẹ̀ ẹ má jẹ́ kó ọ wá torí pé ó ń ṣe ẹbí pọ̀ èmi dẹ̀ mọ̀ wípé gbogbo àwọn tó jọmọ Yorùbá ni tí wọ́n wà ní ọba ní tòye ní tó bá ní òun fẹ́ wọn gba ìbọ̀dì fún ìran Yorùbá òun ò ní jẹ́ kí Yorùbá ó nísinmi lórí iṣẹ́ wọn lẹ́nu ọ̀nà wọn ọlọ́wọ́ pàgùn rẹ̀. agbóyè tún gbà ẹ́ gan kódà bàbá ní bàbá jẹ mọ́wọ́ kí n sọ iye owó tààrẹ̀ pàtàrà kan pé àwọn ń dáwọ́ wọn ní bàbá yẹn sọ fowó lẹ̀sẹ̀ ṣùgbọ́n ó yọ Ọlọ́run báyìí tí Ọlọ́run bá dẹ̀ tọ́pásìkò kan tó ní rọ́nà wa lẹ́yìn náà mo kú bàbá wa sí fi máa Ọlọ́run nípa ẹrẹ́ Ọlọ́run nípa ẹrẹ́ àdúrà tẹ́ ń gbà nóòlù tí ló fi túbà tí ń túṣẹ́ Ọlọ́run ní mo kó lẹ́nu Ọlọ́run ní mo kó lẹ́nu kí gbogbo ẹ̀yin bàbá wa rí ẹ̀ ní parẹ́ Ọlọ́run bá tó yẹ̀ yín mọ́ bàbá tó ní kẹ́ dúró ti bàbá Ọlọ́run ọdún tẹ̀ náà á dúró ti àwọn ọmọ yín ẹ̀ ní sìnrìn láéláé ìran wa ò ní parun lórí wa lónìí bàjẹ́ lórí láéláé lónìí bàjẹ́ lórí wa kí níbi wa ọlọ́jẹ́ mi ó kún ọ̀gá ẹ̀ ní parẹ́ o ẹ̀ mọ̀ mọ̀ sí o ẹ̀ ní kúsẹ́dúsẹ́ o àtẹ bá fi sẹ́lẹ̀ náà lálẹ́ mọ̀ sí o ẹ̀ ní dàbí láéláé ẹ̀ kú àdó ti wa ẹ̀ kú àdó ti
torí pé béèyàn bá kúrò bí béèyàn bá láyà kò ní fẹ́ ṣiṣẹ́ mi pẹ̀lú gbogbo òró tí ń lọ lọ́tún lọ́sí náà gbọ́ èyí ò ní fẹ́ àgbẹ̀ lọ bàbá lẹ́yìn àgbẹ̀ lọ́bẹ̀ kódà ọ̀rẹ́dẹ̀ àti sáwọ́ pé ọmọ gbé wa mi ọba tó wá ní kẹ́yìn wọn gbà pé kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ sọ àwọn fámìlì mi kẹ́kọ̀ọ́ ní sí fámìlì tí kẹ́ mi ṣiṣẹ́ sí mo wá kí gbogbo ará àgbẹ̀ mọ́mì mi ẹ̀mí yóò kún mọ̀mọ́ àwọn yóò ní bọ́wọ́ àwọn yóò ní sírìn ẹ̀mí ṣiṣẹ́ sí ẹ̀ ní dára o gbogbo àwọn ọmọdé ẹ̀mí náà yàn rí o àwọn ọmọdé ẹ̀mí yóò di gọ́vnà wọ́n di mínísítà wọ́n di alágbára ayé tá a wà tí wọ́n wá sọ ìlú ọba ńlá di ìlú òyìnbó ọ̀dọ́lọ́run ní ìkàkà kó ṣe bẹ́ẹ̀ ọ̀dọ́lọ́run ní ìkàkà kó ṣe bẹ́ẹ̀ ọlọ́run lágbára láti gbé yẹn dídé kó ṣe gọ́vnà nígbà tá a rò pẹ̀lẹ́ ọlọ́run rẹ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́yìn náà mo wá kí ọmọ mi kan bí àrùlà ọlọ́run ní pa ọrẹ́ ọmọ dáadáa lọ́wọ́ yìí èèyàn ò ní wà kó mọ́ kù síbi kan ọlọ́dọ̀ ti wà akíkanjú ọmọ lọ́dọ̀ ọ̀tẹ̀ àti bí ó ṣe mọ́ ń fún àwọn information fífà akíkanjú ọlọ́run ní jẹ́kọ̀ọ́ jábọ́ ọlọ́run ní jẹ́kọ̀ọ́ ìṣòfò dọ́là àkókò láyé kọ́lọ́run kò ní jọ jábọ́ òní bọ́wọ́ láíláí ohun tí bàbá mi sọ lórí ọ̀rọ̀ àbọ̀ níbí báyìí ẹ̀rí pé mo ti ń tẹnu mọ́ pé mo ń kọ́ ní baba ńlá àwọn ọ̀rọ̀ kan tí mo má ní Kwara yìí tí mo ti sọ fọ́lọ́mù mi pé mo fẹ́ kí wọ́n rí ipa mi ní àwọn ìlú yẹn kí wọ́n mọ̀ pé ìgbòho kò ṣe kó kọjá ń bẹ̀ ó dúró ó ń bíbẹ̀ títì ara baba ńlá bẹ̀rù. Security network tí ọlọ́run jẹ́ kí n rí orí ọ̀fẹ́ security yẹn gbà fún bàbá wa Bọ́lá ọlọ́mọ bàbá rẹ̀ àti fi lọ́lẹ̀ lánàá bàbá yìí ni bàbá wa òfin onígbè bẹ́ẹ̀ ká bí sí mọ̀ wọ́n dáadáa àwọn la fi ṣe olórí security network ní Kwara State bíbá so lánàá la ṣe àwọn náà máa sọ ẹ̀tọ́ jẹ́ commandant wa níbi ìgbà ìkọ̀yìn àwọn náà máa sọ bí tí àwọn bandit kù sí wọ́n ń da àwọn àgbẹ̀ láàmú òjé káwọn èèyàn ọ̀rọ̀ náà lọ tó ń bá ti mọ bẹ̀ ní nǹkan ọba tá a bá fún wọn tó bá rí lò lágbára wọn bá ká wọn máa jẹ́ kébì wọn ṣùgbọ́n tágbára wọn bá ká ìyẹn ò ní jẹ́ fún àkérò wa èmi máa wá pẹ̀lú àwọn tí ó jẹ́ tèmi. Ìgbòho sọ. báàmì bí ìlú sọ kẹ́kẹ́ má ṣe o kódà ẹ lè gbọ́ káwọn yà kẹ́kẹ́ gbọ́ pé wọ́n ní ìwò ìjà àwọn kan gbàgbà tí lè bá máa mọ ẹmọ dúpẹ́ pé kárí ọmọ lábẹ́ òfin onígbàgbọ́ lọ́dọ̀ náà pé ìjọba bàbá Tinubu ìdókun bá ní tó dókun Nàìjíríà ní àwọn ìgbésẹ̀ tí bàbá Tinubu ń gbé tẹ̀mí rí tó jẹ́ kí ọ̀tá gan náà àwọn Yorùbá gan pọ̀ fún bàbá yẹn pé ṣé Tinubu ni wọ́n wá gba orí ìkọ́pá bandit rẹ̀ Nàìjíríà èmi rí tí bá pe àìjì ní òun ní aago kan òun ọmọ àgbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sí láti ṣe ní Kwara bí wọ káyà má tí CP wà wí àtẹ́wọ̀n pé CP lóòrùn tí gbé bò mí CP ń bí tí ó sùn wọ káyà má àtàwọn ọlọ́pàá ara ti náà tí àìjì ní mọ́mọ́ tẹ̀lé mi yẹn àwọn ọlọ́pàá ara ti wọ́n dún ẹ̀ tájọ́ ń kọlu bó káàkiri tábà pé CP àìjì sọ pé tó bá ti ń pè tó máa gbé à ń pè wọ́n dẹ̀ gbé adẹ̀ ṣiṣẹ́ yẹn wọ gbogbo káyà má Naija kí lórúkọ Òdèsàdú gbẹ̀gbẹ̀ yẹn so ta dẹ̀ ní pé Ọlọ́run ó gbàkóso bẹ̀ òun tá a wọ bẹ̀ torí ẹ̀ àdìgbòjáde so now mo fi ń da yín lójú pé gbogbo tá a fẹ́ nínú ìlú yìí ní ààbò ní àlàáfíà lọ́wọ́ gbogbo ẹ̀ẹ́dẹ́gbẹ́ bàbá ojú bàbá ní òsè tó jẹ́ pé bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ tó yẹ pé ta bá ń lo oko àmọ́rin lọ́gbà tó wà tásùn táàdé fọkì táàdé tásùn lóko táàdé wọ́n rí pẹ́ẹ́nì kankan fẹ́ wá bá wa níjọba bàbá Tinubu gbogbo ẹ̀ lọ́sẹ̀ nípadà àbáríkà àwọn tọ́lọ̀ gbé àbáríkà àwọn àfáà ńláńlá tó ń bẹ nú ayé àbáríkà àwọn àfáà ńláńlá àtàwọn wòlíì tó ń bẹ ní ìlú Kwara ẹ̀ gbogbo ogun bá dìtò gbogbo ní Kwara lọ́sẹ̀ ní gbogbo bàbá mi òbí yóò kù gbogbo nǹkan tí ọba bàbá ní nọ́mbà mi gan lọ́wọ́ ààrẹ tí èyí tí màá ń máa ń gbé gan tẹ́nì kankan mọ̀ ọmọ ẹlọ kábíyèsí lọ́jọ́ pé tí wọ́n bá sábì wò wọ́n máa ń mẹ́sẹ̀jì nípa wọn so gbogbo nǹkan láyé tọ́lọ́ ni gbogbo ẹ̀yin bàbá yìí ìlú yìí ṣèlú kékeré Ọlọ́run bá ọ̀dẹ̀ ní kéré ìlú mo wà fún mi bàbá yìí tó pé mo kàn ṣeré wá mo wá pẹ̀lú yín mo ti ń pariwo bàbá ńlá pé bàbá ńlá torí mẹ́sẹ̀jì ń
dùn mí gan wípé Ìgbòho tó kọ́ fẹ́ ṣe kankan ní Kwara baba ńlá nọ́mbà 1. Baba ńlá yìí àfọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ mi dé mẹ́rin ẹgbẹ́ mi dé baba ńlá o mo fẹ́ mọ kí ni mo ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́run lọ́ba yìí. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ọlọ́rọ̀ yìí bàbá, ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ọlọ́rọ̀. Kábíyèsí oṣù kan yìí báyìí gbogbo ìyànjú tí kábíyèsí ti ń gbà lórí Sunday Igboho ni gbogbo wa ti gbọ́ ẹ̀. Kábíyèsí ni yóò bá wa sọ̀rọ̀ báyìí. Kábíyèsí láà kí gbogbo ìlú pátápátá, àwọn wá kí àlejò wa pàtàkì jùlọ kí Ọlọ́run bá láàánú kó jẹ́ kẹ́ ẹ bá lé láyọ̀ o. Wọ́n ní gbogbo àwọn tó tẹ̀lé olóyè Sunday Igboho wá pé àwọn dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín, àwọn sì kí yín o pé ìpadà sílé yín yóò rọrùn. Wọ́n ní gbogbo àwọn tó wà nù palace àtàwọn tó wà ń ta pé gbogbo yín pátápátá làwọn kí pé Ọlọ́run jẹ́ kó káàkó bá lé dáadáa o. Wọ́n la dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o. Wọ́n la dúpẹ́ pé torí a ti ń kẹ̀rọ pé Sunday Igboho Sunday Igboho Sunday Igboho, àwọn dúpẹ́ pé Sunday Igboho bá wa láyé lẹ́nu tó tó bá wa lálàáfíà ara nílùú bàbá ńlá. Wọ́n ní báwọn ṣe wá ń rò báwọn sì ṣe fẹ́ lọ́kàn, Ọlọ́run jẹ́ kí ó ṣeé ṣe jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ní gẹ́gẹ́ bí olóyè Sunday Igboho ṣe sọ pé àwọn ti jọ ń sọ̀rọ̀ lọ́jọ́ tó ti pẹ́ lórí ìlú bàbá ńlá yìí pé àmọ́ náà ní káwọn fojú kanra lẹ́ni orí fóònù làwọn ti ń sọ̀rọ̀ látọjọ́ yìí. Wọ́n làwọn dúpẹ́ pọ̀ lọ́wọ́ Chief Sunday Igboho. Wọ́n ní gbogbo àwọn èèyàn tẹ́ kó wá náà wọ́n làwọn dúpẹ́ fún yín o. Wọ́n ní Sunday Igboho ní aṣojú kan ní Kwara ńgbà táwọn sọ yìí. Wọ́n náà wà lájàṣẹ́. Wọ́n ní jẹ́jẹ́ tọ̀ ó náà ló ti yọjú yìí tọ̀. Wọ́n ní gbogbo bàtà bá ti dé ọ̀dọ̀ aṣojú Sunday Igboho tó ń gbé lájàṣẹ́ jẹ́jẹ́ táwọn náà lè jẹ́rìí sí pé kábíyèsí máa ń dọ́dọ̀ àwọn olóyè. Wọ́n ní táwọn bá ti débẹ̀ àwọn nìkan pe olóyè báwọn fẹ́ bá olóyè Sunday Igboho sọ̀rọ̀. Wọ́n ní kódà ńgbà tí wọ́n ní kán farapamọ́ sọ̀hún wọ́n láwọn jọ ń sọ̀rọ̀ ẹlẹ́ mọ̀ pé a ti ń pálí pẹ̀lú Sunday Igboho ti pẹ́. Wọ́n láwọn dúpẹ́. Wọ́n ní wá tọ́ wálé ní àwọn dúpẹ́ inú àwọn dùn. Wọ́n ní ìkan tọ́lọ́run bá ṣe fún yín Ọlọ́run ní tó bàjẹ́ o Sunday Igboho. Wọ́n ní lílọ bíbọ̀ yín ìsọ tó nípọn Ọlọ́run fi sọ yín o. Wọ́n ní gbogbo ọ̀tá ayé pátá ẹ fi wọ́n ṣe bàtà tẹ́wàá náà wọ̀ wọ́n kiri. Kábíyèsí wá ní gbogbo ọ̀tá táwọn náà ní lọ́mọdé lọ́táwọn ní àgbàlagbà lọ́táwọn ní Ọlọ́run jẹ́ káwọn fi wọ́n ṣe bàtà wọ̀. Wọ́n ní kábíyèsí ní kọ́lọ́ ọmọ kẹ̀kọ́ lè pérí mọ́ láyé láyé. Wọ́n ní gbogbo nǹkan tí Chief olóyè Sunday Igboho ń gbọ́ lọ́rọ̀ bàbá ńlá àtẹlòmíì àti tó ṣẹlẹ̀ àti tí ò ṣẹlẹ̀. Wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí ò ṣẹlẹ̀ náà ń gbé àmọ́ Chief Sunday Igboho ká wọlé torí àwọn pẹ̀lú ẹ̀jọ́ máa ń sọ̀rọ̀. Ẹ má bínú bàbá ìsinmi bí o fún kọ̀rọ̀ lẹ́nu yóò Ọlọ́run bá tó ní mílì kan kò ní kọ̀rọ̀ lẹ́nu láyé. Mo gbọ́ information kan ó sábà mi lórí rẹ̀. Mo gbọ́ pé wọ́n sọ pé àwọn bandit sọ pé táwọn bá díyẹ̀ pé ẹ gbọ́dọ̀ sọ fẹ́nìkan. Ó jẹ́ nǹkan tó kọ́ mi lórí lọ. Pé táwọn bá díyẹ̀ pé wọn gbọ́dọ̀ sọ síta. Tí àwọn ọmọ àwọn bá dẹ̀ sí léṣe wọ́n gbọ́dọ̀ wà tọ́jú wọn lọ́sibítù bí bandit. Ẹ
sábà pé ó sèkì mi ó mú nǹkan tó fi ní mo fẹ́ dé bàbá ńlá yìí nílùú tó lọ́ba tó níjọ́ yìí kí bá ní tiwa wọ nílùú pé tó ń bá gbẹ̀yàn o ẹ gbọ́dọ̀ sọ o sábà pé nǹkan tí ò dára rárá ni àwọn èèyàn máa kó ọdún ẹ̀rọ máa pa àwọn èèyàn mo fẹ́ kẹ́ tẹ̀mọ́lẹ̀ tọrọ yẹn fún mi òdodo Ọlọ́run ni mo lè fẹ́. adúpẹ́ púpọ̀ question ni wọ́n ti sí kábíyèsí sì ni wọ́n ń sà. wọ́n láwọn sọ pé gbogbo nǹkan tẹ̀ ń gbọ́ nípa ọ̀rọ̀ baba ńlá èyí tó jódodo kò tó nǹkan bẹ́ẹ̀. wọ́n nínú eléyìí tẹ gbọ́ yìí àhúnlẹ̀ àhún láti lẹ̀ ni kò sí òdodo kan tó kéré ò sí nínú tán sọ. mo fẹ́ fi fún ọ̀rọ̀ kábíyèsí olóyè wọ́n bá gbé èèyàn ní baba ńlá wọ́n tún fi sórí social media bí wọ́n gbé lágbájá o sẹ́ni tí ò fẹ́ kéèyàn gbọ́pẹ́ gbọ́mọ wọ́n tún á fi sórí social media bí wọ́n gbé lágbájá o wọ́n ní ká mú iye báyìí pa o. wọ́n ní orí ẹ̀ láti sọ wípé gbogbo tẹ́ ẹ̀ ń gbọ́ nípa baba ńlá nígbà tẹ́ ìfúnra yín ti débẹ̀ ẹ̀yẹ tí wọ́n ti ń gbódòdó. wọ́n ní àwọn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé nínú gbogbo agbègbè wa yìí ibi tílẹ̀ pọ̀ sí jù tó jẹ́ igbó baba ńlá ni láti bí títí omi lọ já sókè Kogi state ẹ bá ti kó sẹ́yìn bí ẹ fi dé Kogi state ẹ lè máa lọ sí dé Ẹ̀gbẹ́ gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ ẹ bá tún kọjú báyìí ẹ máa lọ Lágbàdì ẹ máa lọ Pátìjì Ìlàtà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní títí òfìdé òkè ẹ̀rọ àwa la ní Ọlọ́run ló ní bí ẹsẹ̀ ń gbọ́ ni òjẹ́ kí n fẹ́ sọ mọ́ àtẹ̀tí ń gbọ́ lẹ́nu kábíyèsí fúnra yín olóyè gẹ́gẹ́ bí tẹ́lẹ̀ gbọ́ ìlàlàyé tí kábíyèsí ṣe fún yín kò sọ́mọ wa kan tán gbé náà wà fi pamọ́ tó ẹ dákun bí kábíyèsí ṣe sọ náà ni pé wọ́n ní lórí social media wọ́n lè rí táwọn tàbí àwọn èèyàn ó comment sílẹ̀ pé àwọn gbé lágbájá o. wọ́n nígbà tán náà gbé èèyàn mẹ́rin tí obìnrin kan wà lára wọn pé lórí social media wọn fúnra wọn kà ń bẹ̀ pé obìnrin yẹn o pé wọ́n ti bá a sùn débi tán fi pa irọ́ ni gbogbo ẹ̀ o irọ́ ni gbogbo ẹ̀ já sí pátápátá wọ́n ní gómìnà fúnra wọn gan dé bí. tẹ bá sì tún gbọ́ ńgbà kan ẹni kábíyèsí dákẹ́ kó sọ̀rọ̀ torí pé àwọn fámìlì rẹ̀ ló wà nù gbó àwọn fámìlì kábíyèsí la wà ń bì. wọ́n sì sọ ọ́ láwọn sọ fún gómìnà pé igbó yìí àti gómìnà béèrè lọ́wọ́ àpẹ́ sáà lè rìlíìsì ẹ̀ báwọn ẹ̀ láwọn sọ pé á rìlíìsì ẹ̀. wọ́n ní délé ọláàárọ̀ ní gbogbo akitiyan yìí àti páyì lórí ẹ̀ tí àwọn bandit tó fi kúrò ládùúgbò wa láti gbé gbèsè ayé rọrùn aláwọ̀ fẹ́ kẹ́ bá wa sá nípa aláàánú yóò ràn yín sí wa yóò sì rán àwa náà sí yín. adúpẹ́ ẹ dákun ní.